ومعلي وصولي إلهي وخلاكي وسؤلي وموئلي إليك لدى الإعسار واليسر أفزع إلهي لئن جلت وجمت أتي فعفوك عن ذنبي أجل وأوسع إلهي أجرني من عذابك إنني أسير ذليل خايف لك أخضع إلهي ليس لي إلا كأون فكن عوني على هذا الزمان إلهي ليس لي إلا كجاء فكن جاهي على هذا الزمان إلهي ليس لي إلا كسخر فكن سخري على هذا الزمان إلهي أنت تعلم ما بنفسي وتعلم ما يجيس بي لجناني. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وأصحابه وسلم بما في كتاب الله من كل سورة وآيات ثم الحروف تعظمت. سألتك بالقرآن والكتب كلها بأسمائك العليا بآيات فصلت. يا طالب العلم والإسلام سر لهما فإذا من الحصل ريان تصدهر. هذه السيارة والمغزى التي حملت قد بصرني بما لا يدرك البصر
أبقاك ربي للإسلام تخدمه دوما وبالحق على الأهداء تنتظر الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين يا الله. ẹjẹ́ ṣe àmín آمين. ìrẹ́ ni bá mi ṣe àmín آمين. ẹjẹ́ á tún ṣe kan sí i. آمين. آمين. ọlọ́run báwa kẹ́wà báwa làájí àgbà آمين. àwọn tó bí wọn àlùfáà wọn àwọn tó bí wọn. اللهم آمين. ọlọ́run báwa kẹ́wà báwa lágége آمين. àwọn tó bí wọn àwọn tó bí àlùfáà wọn ọlọ́run báwa kẹ́ wọn. آمين. ọlọ́run báwa kẹ́wà báwa lágbàjì آمين. àwọn tó bí bàbá lágbàjì àáfàá wọn àwọn tó bí wọn ọlọ́run báwa kẹ́ wọn. آمين. bàbá wọn oníwàásí àgbáyé رحمه الله. ọlọ́run báwa kẹ́ wọn. آمين. àwọn ẹbí wọn àwọn ọ̀ràn wọn àwọn tó ṣẹ̀ wọ́n lẹ̀ ọlọ́run báwa kẹ́ wọn. آمين. ọlọ́run wọlé abẹ́ gbogbo wa tá a wà ń bí lónìí nílùú Ìbàdàn tí mo wà yìí ní ọjà ọba bọ́ǹfọ̀tò ilé ńlá ńbẹ̀ la wà yìí dákun ọlọ́run àwọn òkú tiwa náà ń bẹ lálùkìyámà ọlọ́run bá wa kẹ́ wọn. آمين. ẹni bá lókun lálùkìyámà ni kò ní àmín. آمين. bisimilayi kul huwallah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. àdúgbò tá a wà yìí àwọn àgbàlagbà lọ́kùnrin lóbìnrin wọ́n ti lọ ń bẹ̀ ọlọ́run bá wa kẹ́ wọn آمين. ọlọ́run bá wa gẹ̀ wọ́n. آمين. ládùúgbò mi ọ̀dọ́ mi kéé tó kú ọlọ́run bá wa kẹ́. آمين. àwọn obìnrin tí wọ́n ti lọ ń bẹ̀ ọkùnrin tí wọ́n ti lọ ń bẹ̀ ọlọ́run bá wa kẹ́ wọn. اللهم آمين. bisimilayi kul huwallah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. bàbá wa jíṣàfẹ́ akílápá afa dáadáa ọlọ́run bá wa kẹ́ bàbá. آمين. bá wa múlé wọn dání. آمين. khalifa akílápá tí ń bẹ̀ ń bẹ̀ báyìí ọ̀rẹ́ mi àtàwọn yòókù ẹ̀ ọlọ́mọta bá wa dúró tì wọ́n. آمين. bá wa kẹ́ bàbá wa Adédìbú. آمين. bá wa kẹ́ bàbá wa ààrẹ mùsùlùmí tàná. اللهم آمين. gbogbo àwọn àmọ́ sàn ti lọ ń bàdàn ọlọ́run bá wa kẹ́ wọn. آمين. ọlọ́mọ akéwù tó ti lọ ń bàdàn ọlọ́run bá wa kẹ́ wọn. آمين. oníwàásí tó ti lọ ń bàdàn ọlọ́run bá wa kẹ́ wọn. آمين. arọ́wàásí tó ti lọ ń bàdàn ọlọ́run bá wa kẹ́ wọn. آمين. bisimilayi kul huwallah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. àwọn náà tá a jókòó yìí njọkànlá ní símá ẹ̀rí òjò kan rọ̀ tí a ní sínbẹ̀ mọ́lẹ́yìn wa ni ó ti rọ̀ àkùkọ lẹ́yìn tí ń kọ́ ni ìjọ kan bẹ yọ kọ lẹ́yìn àwọn kan nulẹ̀ ni ìjọ làwọn àmà òun ni ó jẹ́ apalẹ̀ mọ́ mo kí àfẹ́ ẹgbẹ́ ọlọ́njà kí n mọ̀ kọ́ afẹ́ ẹgbẹ́ wa afáwa Fatih àbí alfáwa Fatih
ọlọ́mọba dúró tì í آمين má kàn yín lábùkù اللهم آمين má yẹ̀yẹ́ yín. آمين. mo kí àfáwà Ayétòrò gbogbo ẹ̀yin bàbá wa àgbàlagbà tẹ́ ẹ jókòó ẹ̀yin là á rí báyìí lọ́rọ̀ fi ṣe é sọ ọlọ́run ò ní jẹ́ nájà ìbànújẹ́ آمين la ilaha illallah. اللهم آمين. gbogbo àfáà ni mo kí o ń yọ ẹnìkan lẹ̀ ọlọ́run jẹ́ àrí yín pẹ́. آمين. ẹ̀yin ẹgbẹ́ tẹ́ pè wá ọ̀rọ̀ wa ọ̀pọ̀ ẹbí wa lọ́rọ̀ ni a sì fún yín lésì ẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa ni a sì dá yín lóhùn. ẹni ò ní jọ̀rọ̀ wa pọ̀ ẹ̀yin abiyamọ dáadáa ẹ̀yin ìyá èèyàn gbọ́dọ̀ kíyàn kọ́mọ kí yín o mo kí yín o ẹni ọlágbára nù yín mo kí ọ̀lẹ nù yín mo kí ẹ̀yin tẹ́ ẹ wúwo nù yín ẹ̀yin náà mọ́ra yín mo kí yín ẹ̀yin tẹ́ ẹ sì fúyẹ́ bẹ́ẹ̀ mi náà ti fúyẹ́ mo kí yín àwọn tó fúyẹ́ wọn ni máa pé inú mi orí inú yẹn inú ọkà àwọn títí wọ́n sì wúwo náà inú yẹn inú ọkà làwọn náà máa wí gbogbo yín lẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́njẹ́ ọ̀dà fún yín o. آمين. ẹ dákun ẹ má rí tèmi rò rárá ẹ mà kọ́ mi ké ní sọ̀rọ̀ ọlọ́wọ́n jẹ́ ọ̀dà fún yín. آمين. làmá àfọwùtù لما عفوت ولم أحكن على أحد لا أدفع الشر عني أرعت نفسي من هم العداوات إني أحيي عدوي وإني أحيي عدوي عدوي عند رؤيتي kí ló dé tó wá dààmú báyìí. لا أدفع الشر عني بالتحيات wàá tún wí dáadáa má dààmú mọ́. لما عفوت ولم أعقد على أحد أرهت نفسي من هم العداوات ọ̀yá yìí وإني أحيي عدوي عند رؤيتي لا أدفع الشر عني بالتحيات. àwọn bàbá wa tí wọ́n kírun jímọ̀ níyì ó yẹ ká ṣàdúrà fún wọn. wọ́n ní àkọ́kọ́ bíi tí wọ́n ti kọ́kọ́ kí jímọ̀ nílùú Ìbàdàn ní àdúgbò ńlá la wáyé o ilé ńlá abájọ tó fi ní ilé ńlá lóòótọ́ ni àkọ́kọ́ bíi tí wọ́n ti kọ́kọ́ kí jímọ̀ nílùú Ìbàdàn la ilaha illallah ẹ dákun ẹ farabalẹ̀ ẹ dákun bá onípatí ni máa ń ṣe wá ní máa ń kọrin lẹ̀ ẹ máa dá sí báyìí ẹ farabalẹ̀ máa fọlọ́run lọ́wọ́ ẹ jẹ́ wọ́n mọ̀ pé nulẹ̀ tó ti ń kírun wọ́n ti bí yín bàbá yẹ pé léegun wọ́n ti bí ọjọ́ hàn lára rẹ̀ kí ló dé ẹ̀ nílà aká yìí ni ẹ jẹ́ ká rí ìròyìn lẹ́gbẹ̀ẹ́ bí alọ́ wọ́n farabalẹ̀ àwọn èèyàn gidi la bá ń bẹ̀ ẹ má fi dọ̀tí yí àwọn bàbá tó jòkó yìí la ilé ńlá la wà yìí. ilé tó wà historical bẹ́ẹ̀ yẹn bá lẹ́kọ̀ọ́ yóò hàn lára ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá sì lẹ́kọ̀ọ́ yóò sì hàn lára ẹ̀ ilé tó wà historical àbá Ayétòrò kọ́dé èmi náà ṣe ríire pé mo wá níjọ́ tí ì ti ń wá bàdàn mi ìdébí rí inú mi wá dùn pé mo àkọ́kọ́ bí wọ́n ti kọ́kọ́ kí jímà nìbàdàn ẹ̀ẹ́dí pé ó dùn ún sọ ebi tí mo ti lọ ṣe wá sí lónìí àkọ́kọ́ bí wọ́n ti kọ́ bí Ìbàdàn sí ló tóbi jù wọ́n á ní the largest town in Africa. ẹ̀rí wọ́n ní the largest city in Africa ẹ máa wo nǹkan sẹ́ẹ̀rí báwọn káwá kébí ìlú nìdí tóbi tó
àkọ́kọ́ bí wọ́n ti kọ́kọ́ wá kí jímọ̀ tí wọ́n tó kọ́kọ́ ké hútùbà jímọ̀ ọlọ́run ẹ bá mi dúpẹ́ pé mo dúpẹ́ tí mo wá yẹn bá mi bẹ́ẹ̀. alhamdulillah. kọ́dà tá a bá fọ láwọn bàbá yìí bẹ́ẹ̀ lọ́hùn ká sì túká ọlọ́run sì gbà ń tá a sí. alhamdulillah. ìkànnù àwọn àfa. amallahu hayatakum. oní sa'alituka. sa'alituka. oní ilayka. ilayka fa anta lakimul alimi shaqwa. ṣé alimi ló wí. ilayka fa anta lakimul alimu shaqwa. wa anta alladhi tadri as-saraira wan-najwa. ó yẹ kó ọmọ wíwì kú yìí lóòótọ́ aago mẹ́ta ń lọ lù. sa'altuka bil kutubi alladhi minka usilat. wa bil mursalina al-munqizina min al-balwa. wa bil bayti wal masaa. wa bil ulama'i ìtọ́tẹ̀lẹ̀ nù wá. wa bil ulama'i al-amilina bi ilmihim. wa bil awliya'i salimina min ad-da'a. ẹ̀yin Ìbàdàn ẹni naam ẹ tún dáhùn lẹ́ẹ̀kan sí. asoríire ń jòkó àárọ̀ yìí púpọ̀ àwa ń bẹ ní ilé ńlá àkọ́kọ́ bí wọ́n ti kọ́kọ́ forí kalẹ̀ áàkì mọ́sálásí Jímọ̀ nílùú Ìbàdàn bí Ìbàdàn ti tó yìí Allahu Akbar kọ́dà bẹ́ẹ̀ yẹn bá fẹ́ mọ ní yóò lálùbáríkà bẹ́ẹ̀ yẹn bá lọ́rẹ̀ẹ́ ní yóò lálùbáríkà yẹn bá fún yàn lówó ní yóò lálùbáríkà kò sí tẹ́ fún yàn ní lónìí tí ò ní lálùbáríkà orí inú àwọn sì náà dùn kí àáfẹ́ ọmọ wọn na ẹlòmíì níyì. ẹ̀yin àgbàlagbà àbáwá fátíù bẹ́ẹ̀ bá fọlá àwọn tó kọ́ kírun ní ìbẹ̀ lọ́run ní ìlú ni ọlọ́run sì lọ́wọ́ sí i. àbáǹgbé wa bìlí wúlò máa àmì ní ilẹ̀ àbí ọ̀hẹ́lẹ̀ mi. wa bil ulama'i al-amilina bi ilmihim. ẹ̀yin Ìbàdàn ọlọ́ àwọn àfa wo ni rí. al-amilina bi ilmihim. ọ̀yá ìtàkùrẹ̀. adamallahu hayatakum. al-amilina bi ilmihim. àwọn àfa wo ni àfa kún ayé lónìí eléyìí bú àfa ń bẹ nínú ayé lónìí olùsí àfa ń bẹ nínú ayé lónìí wèrè àfa ń bẹ nínú ayé lónìí àmọ́ àwọn èyí sá àfa ẹ̀yin lẹ́ ń pè wọ́n láàfa àfa kọ́ ni wọ́n àfa kan ò ní mọ ọlọ́run kọ́lọ̀ gérí èèyàn àfa kan ò ní kéwú kọ́lá lùbáríkà kọ́ máa lọ́ọ́ rẹ́ ọmú obìnrin kó lóun fẹ́ lò àfa kan ò ní kéwú kọ́ gbọ́ lọ́hùn gbọ́ kọ́ máa wá pé nǹkan ọkùnrin ni kó bá òun wá kó a lọ ọjà kó òun wá nǹkan ọkùnrin ṣé wọ́n sì ń ta nbì kan lóòótọ́. inú ayé kàyé náà nírú àwọn ìwọ̀n àyín wà bẹ́ẹ̀ bá wá yírú wọn mọ́kàn wọn láàfáà mọ́ wọn èyí sáàfáà àsáwọ̀ ọ̀nù wa ni wọ́n. àmọ́ wọn bí láwọn ọlọ́mọ àwọn àfáà al-amilina bi ilmihim. ọlọ́run wọlé àwọn àáfàá wo àwọn tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú mọ́ wọn òun làwọn bàbá tẹ̀ ń dákọ̀ nísìnyí bàbá wa ní Ṣakí tatuni bàbá wa gúnugún ọlọ́run àwọn ni ìmáàmù àkọ́kọ́ pé yóò ké hútùbà àkọ́kọ́ ní ìlú Ìbàdàn bàbá wa gúnugún bàbá wa àgbà lókè gẹ́gẹ́ àwọn ni mufasiru àkọ́kọ́ mufasiru nù. la ilaha àtàwí wọ́n ti lọ. wa bil ulama'i al-amilina bi ilmihim. bàbá wa àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe hútùbà nílé láta wà yìí àkọ́kọ́ jímọ̀ àkọ́kọ́ hútùbà nílùú Ìbàdàn àfáà wa gbàrọ̀ rahimahullah bàbá wa gúnugún àmín wọ́n ti lọ. bàbá wa lókè gẹ́gẹ́ ni mufassir ẹ bá wo nǹkan o àwọn yẹn wọ́n kírun náà njọ́ náà ayé ọ̀kanjú la ilaha illallah. ayé ń kájú nísìn àní wọ́n sọ fún ìmọ̀ọ́mù asámọ̀ kan pé ẹ wo ẹ̀rí tá a tò lẹ́yìn mọ́ ẹ̀rí tẹ́yìn ọkọ̀ mọ́ ni ẹ sì wá kẹnubọ̀ ẹ máa ké kí ló dé ńgbà sí mọ́kà ìmọ̀ọ́mù náà wà fúra mo wí bẹ́ẹ̀ pé mọ́sálásí máa kún tẹ́lẹ̀ àṣebọ̀ ń bá bẹ̀rẹ̀ wọ́n máa rí àyè
alhamdulillahi rabbil alamin. yóò tún wá dáké. arrahman arrahim. kálukú ń jáde lẹ́yọ kọ̀ọ̀kan ń gbọ́ ya okùn bí èèyàn mẹ́wàá náà tó mẹ́wàá wọn náà wọ́n jẹ́ àwọn náà ní sùúrù wọn sálámà àkọ́kọ́ wọ́n fi lọ. kí ló wá kàn àsáyé ń kánjú bẹ́ẹ̀ ni al-ajalatu mina shaytani illa fi khamsa. rí ké bẹ́ẹ̀ yẹn bá ń kírun àwọn àrùn kan bẹ́ẹ̀ nínú ayé lónìí bọ́ọ̀ bá ń kí ó ní èrò gan. àwọn àrùn kò kí bá jẹ́ àtàkíákíá alhamdulillahi rabbil alamin arrahmani arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in Allahu akbar. kọ́dọ̀ wọn ta alájàgbé náà paaki yóò kírun lẹ́yìn rẹ̀ yóò tún mọ̀ pé wéréwéré lélẹ́yìí. àwọn bàbá tí a wá wí ta kálẹ̀ wọ̀nyí nílé ńlá yìí àwọn àkọ́kọ́ jímọ̀ yìí àwọn sin ọlọ́run pẹ̀lú fọkànbalẹ̀ pẹ̀lú fàyàbalẹ̀ pẹ̀lú farabalẹ̀ ọlọ́run sì dá wọn lóhùn tí wọ́n fẹ́ ń jọ́nà lọ́hùn. ẹ wá wo àwa tò nínú ayé ẹ jẹ́ yẹra wa wò bá a ti dúró yìí ẹlòmíì kò fi ń tọ́fẹ́ kò fi jẹsàárì ọ̀sà jẹsàárì ni. bẹ́ẹ̀ náà ni ìsinú ń bọ̀ kò ní fi ń tó wù sínú ń bẹ́ẹ̀ nù wáyé. kí ló fà ara àkájú ni. àbá bàbá ta wá kàn yín. wabil ulama'i al-amilina bi'ilmihim. ẹ̀yin Ìbàdàn níjọ́ náà àwọn ìjọba tí ń bẹ nígbà tiwọn wọ́n ń ṣe tí wọ́n fẹ́ gọ́fúnà gba tiwọn wọ́n ń ṣe ń táràlú fẹ́ sínétọ̀ ìgbà tiwọn wọ́n ń ṣe ń tí ó ru aráàlú lọ́rùn kánsẹ́lọ̀ gba tiwọn wọ́n ń ṣe tìlù ń fẹ́ ẹ̀rí síàmánu local government gbogbo ọ̀nà tó bàjẹ́ ládùúgbò gbogbo ẹ̀ ló ṣe yányán nígbà tiwọn lónìí à ń kánjú àwọn gómìnà wa ń kánjú gọ́fúnà wa ń kánjú sínétọ̀ wa ń kánjú kánsẹ́lọ̀ wa ń kánjú wọn máa ń torí lọ́tẹ́lẹ̀. wabil ulama'i al-amilina bi'ilmihim. àwa tá à ń bímọ à ń kánjú àwọn ọmọ tá à ń bí wọ́n ń kánjú àwọn ìyàwó wa wọ́n ń kánjú àwọn ọkọ à ń kánjú látara kánjú yìí gbogbo ẹ̀ wá dojú. bá a wẹ́lkọ̀mù arólú. àwọn aláàjú àbá wa arólú. táyé arólú. ọmọ àwòlẹ̀ àbá táyé arólú nílùú Ṣakí. ilé rẹ̀ là á kọ́ dé sí Ìbàdàn ká tó lọ gbogbo ibi tá a bá lọ. bẹ́ẹ̀ni. ilé ńlá lọ́wọ́ yìí ọlọ́run kọ́ wọlé àlùbáríkà gbé bí wọ́n ti kọ́kọ́ kí jimá láyé ń bàdàn ńlọ́wọ́ yìí jimá náà nílò ọ̀ka yìí. Allahu akbar. ọlọ́mọdé ọ̀rọ̀ yóò dàrú arólú. amiina. máa bọ̀ ní wàá gòkè sí wàá jòkó ní. àbáwọn ni mo bọ̀. gbogbo àwọn afáǹkì ọ lọ́jọ́ kólẹ̀. àbáwọn arólú nù. ngbà tí bàbá yìí pé kò sáwẹ̀ ni àwẹ̀ láàjọ wa torí àjọ jẹun ká tó wá ngbà rí pé àkú ní jẹun adélé wọn ní bẹ́ẹ̀ bí kan mọ́ ní kíni àwọn òdu ọ̀nà bá wa lọ́hùn àwọn báyìí pé kò sáwẹ̀ àádù àjọ jẹun ká tó wá ni. gbogbo ìjàmbá ń kí arólú púpọ̀. wabil ulama'i al-amilina bi'ilmihim. wabil ulama'i al-amilina bi'ilmihim. afáwa fatihu afẹ́gbẹ́ wa. wabil awliya'i salimina minad da'wa. gbogbo ibẹ̀ ti dúró yìí tó ní pé Buhari Musa lè wá wo ẹ̀rí òjò ń pa yín ẹ̀sìn kú mo bá yín bí Ọlọ́run ẹ̀ ní tí ì máa pe Ọlọ́run tí ó fi máa da yín lóhùn. wabil ulama'i al-amilina bi'ilmihim. Ọlọ́run àfa mi wájú Ọlọ́run. wabil awliya'i salimina minad da'wa. bàbá ẹgbẹ́ wa mo kí bàbá ẹgbẹ́ wa baálẹ̀ bàbá wa Abdulwasi àti ẹgbẹ́ wa Alhaja Tawakalitu ẹ fọkànbalẹ̀ gbogbo ntẹ́ nbà ń fẹ́ lọ́wọ́ ó ṣe fún yín. àmín. tó ṣe pé rúùyẹ ẹgbẹ́ àwọn ọmọdé adaba yìí lẹ́jẹ́ tí wọ́n wá ń ṣe wáàsí ẹ̀dúgbẹ́ bọ́lọ́hún. alhamdulillah. wọ́n wá ń pè àfa kọ̀ọ̀kan wá ẹ gbà pé njọ́ kìyàmà ọjà àdùnnú lẹ̀ ń lọ ọ̀nà. insha Allah. àwọn tó sì jẹ̀yẹ ẹgbẹ́ tọ̀hún náà àwọn náà ọ̀nà jà ọjà yín lọ́yàtọ̀ síra wọn ẹ fọkànbalẹ̀. ọlọ́run wọlé àwọn àfa àkọ́kọ́ yìí mo wá ní àyè nkanjú.
mo wá ní ìyàwó wa wọ́n ń kánjú àwọn ọkọ à ń kánjú ọmọ ń kánjú bàbá ẹ̀ ń kánjú láńlọ́ọ̀dù tá a rẹ́ǹtì ilé lọ́wọ́ ẹ̀ ń kánjú tẹ́nàntì tó rẹ́ǹtì ilé ń kánjú kí ló dé ẹ̀wẹ̀ ni ó ní mọ́tò dìónà ń kánjú tètè máa mú wọn nírọ̀lẹ́ ha dẹ́fà tí ń wakọ̀ òun náà ń kánjú ìkájú tí dẹ́fà wá pọ̀ ń sáré èyí tí ó fi ta tẹ́tẹ́ ajá ń sáré owó ń jóná ń sáré èyí ni látara mọ́tò ọyọ̀ kan yìí náà bàbá tó ní mọ́tò ń kájú wọ́n sàwọ́ school fees ọmọ lára mọ́tò ọyọ̀ kan yìí náà bàbá tí ń sáré ajá ń sáré owó ń jóná yìí ní tó ń sáré ọtí tí ó mu bàbá dalẹ̀ lára mọ́tò kan yìí náà ń kájú ẹ̀ òun náà tó ń kájú obìnrin àlè tí ó fún lówó látara mọ́tò ọyọ̀ kan yìí náà ọ̀nà wa dà tó ní mọ́tò ó fi jèrè mọ́tò. wọ́n bí lè ó lè mọ́ ilá bìlì nàbí ilmihim. bó ti rí nù. wọ́n bí lè ó lè ayé sálìmínà mínà dáa. níbo la wá lọ ayé náà ní ń kájú ilé fìdíbọ̀ rẹ̀ tan ọ̀rẹ́ lọ́ọ́ pa ìbáyé ń kájú ni kí ló fẹ́ ní èèpọ̀mọ 40 ọdún o sì fẹ́ ní tí gómìnà yín ní sọ́wọ́ rọrùn kò rọrùn ìkájú ló da ayérú débi ó dé yìí kìí ṣe kankan ọmọ tá a fà kọ́ńkéwú àáfà rẹ̀ ní kì í kọ́lé ẹyọ kan ọmọ tá a fà kọ́ńkéwú òun kọ́wó sáré àáfà ó tún lọ wá kẹ́kí nǹkan kú gbogbo kẹ́kí nǹkan ni ìwọ̀n ń gbájú ẹ̀ lọ́rọ̀ yìí ọwọ́ adẹni tí ń ra lẹ̀ bíi mẹ́fà ìwọ̀n àáfà rẹ̀ náà wá ń wò pé àá níbo ní tí ń rí wọ̀nyí wọ́n sì ń fún àáfà rẹ̀ pé àáfà kìíní wọ́n ti ya wèrè gan nísìnyí o wọ́n lọ́dọ̀ yìí wọ́n ti kéwú àáfà ti ya wèrè gan nísìnyí kọ́lá ń jẹta wọ́n ṣẹ̀ sọ wọ́n lẹ̀ ń kirikiri ni wọ́n ṣe fi wọ́n lẹ́ kirikiri báyìí ni ọmọ kí wà fáwọn ọmọ ròyìn fáwọn kí ló fà tó fi lọ kirikiri ìkájú ni ó fẹ́ ju àfa rẹ lọ ojú kan tá àfa rẹ wà láfa rẹ wà wọn àfa rẹ sì ń bẹ ọlọ́run ọlọ́run sì ń bọ ọmọ kí wọ́n ń bẹ èsù náà ń dáhùn kí ló fà tó wọn kí wọ́n fi yàwé ráhùn ìkájú ni ayé ìkájú púpọ̀ ọmọ sẹ́sì ń wo ọ̀gá ìbí kọ́pá kí ló dé tí fi ń wò ráhùn ìkájú bí tọ́wọ́ ayọ́ kí mi ló ti débẹ̀ nísìnyí wọ́n náà bí ó ti mọ́gà ẹ̀kú ìkájú ni bàbá gbé fìlà kalẹ̀ ọmọ kéèké ọmọ sì mú báàdì èyí yẹ jẹ yàyìn ìkájú nù ẹ̀sà ẹlòbẹ́ ti lu ẹ̀ tètè lọ ìkájú ni kò sí kankan ẹ wá wọjọ́ wọn àná àwọn ọmọ wa tá à ń bí ọdún méjì omi ilé wa ń bí tètè ńlá kò ayé ọ̀kájú ń jọ́nà nísìnyí ẹwù ọdún mélòó wọn fi fáwọn ọmọ wa lọ́yàn gẹ́ni ẹlòmíì nísìnyí oṣù mẹ́ta péré yóò gbọ̀nyàn lẹ́nu ọmọ ni yóò lọ ti tó wọn àlọ́ kó sẹ́lẹ̀ láàkì wọn máa fọmọ ọmọ tẹ́ ẹ fún sẹ́lẹ̀ láàkì mu ìwà kíní ehù rí ẹwù àwọn ọmọ ẹjọ́hún sáwọn ọmọ àsìn ìtàǹbì àwọn ọmọ ẹjọ́hún ẹwù wọn mú yẹn fún ọdún kààbà fún ọdún méjì ìyá mi gan wọn ẹsẹ̀ ń bá mi pé àṣùwẹ̀ bá wọn yàn yìí ti tó fọmọ yìí ọdún kẹta ni yóò tún mọ mẹjẹ mọ mú níbi tí wọn bá wa jẹdẹ pẹ̀lú ọyàn ẹ wá wo tòní òní náà tá a wá gbọ́ èèyàn lẹ̀ pé oṣù méjì ti tó oṣù mẹ́ta ti tó ẹ wá wúrọ àwọn ọmọ tá à ń bí lónìí kí ló bá ìkájú ni ẹ̀yin lélá ìkájú ni èmi ọlọ́run sì ni ìtì bá ní ṣe fún yín ní sọ pé ń ṣe ẹ̀rí ni inna Allah la yughayyiru ma bi qawmin al-Qur'anu. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. èmi ọlọ́run ìtì bá ní ń ṣe èmi sọ pé n ò ṣe mọ́ ọ̀dọ̀ yín lè yí wọn wá kò sí lọ́dọ̀ èmi ọlọ́run ọ̀ ń lo ayé ó jẹ́ èèyàn ń bẹ̀ tèmi ọlọ́run ó sì jẹ bọ́ọ̀ bá wá ní jẹmọ́ ìwọ lọ́sọ̀pọ̀ jẹmọ́ àyà yìí tó fẹ́ wí fún wa nù. Inna Allah la yughayyiru ma bi qawmin. àwọn àjọ kan àwọn àjọ iṣẹ́ ìtẹ̀mí ọlọ́run bá ti kọ mọ́ wọn ìní sọ pé yìí ṣe mọ́. Hatta
yughayyiru ma bi anfusihim. àbí kó ṣe pé àwọn ni wọ́n yí padà fúnra ara wọn. bí ọba yẹ yín ẹ wo Nàìjíríà, ẹ wo Nàìjíríà tá a wà yìí, ẹ wá dúró gbogbo ntọ́lọ́hún ṣe fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà. níbi àdúró yìí tẹ́ ẹ bá lọ ata tẹ́ ẹ bá dà bẹ́ẹ̀ òun sì yóò sì wù. ara òwe tọ́lọ́hún ṣe fún Nàìjíríà nìyẹn. ẹ wo bí a wá bàjẹ́ dé. ìtìmọ̀ kọ́ bọ́ọ̀lù Nàìjíríà, ọmọ Nàìjíríà wọ́n fọwọ́ ara wa dànù wọ́n làwọn ọ̀fẹ́ mọ́. ẹ máa lówó ọba di pé ọmọ Nàìjíríà àwọn tá à ń ta iná fún yàn àríná lò, àwọn tá à ń ta epo fáwọn ìlú kan àwa nara wa ká tó ríra ń tò ní. ẹ̀rí bẹ́ẹ̀ ti dákẹ́ jẹ́ ti ń ṣe wá nù. ẹ̀rọ àwọn ọsibítù wa ní ẹ̀wò oògùn bó ti kú bẹ́ẹ̀ bá mú ẹ̀rọ àdọ́tọ̀ wa wọn ọ̀dà sẹ́lẹ̀ rí. erílẹ̀-èdè torí wọ́n pé ju Nàìjíríà ni àwọn òṣèlú wa erí wọn pé púpọ̀, gbogbo bí wọ́n ti darí wa tá à ń gbádùn ayé yìí àwọn ọmọ wọn gbádùn jù bẹ́ẹ̀ lọ. inna Allaha la yughayyiru ma bi qawmin. ẹ̀yin òṣèlú wa àdúgbẹ́ àárò mi yà àti tàdúgbò wa bá omi òtì. hatta yughayyiru ma bi anfusihim. ọmọ Nàìjíríà à ń gbádùn èlò là ń san fún yunifásitì. ẹ wo orílẹ̀-èdè torí wọ́n pé tá a láwọn akọ̀wé tó dáa jù orílẹ̀-èdè Nàìjíríà ni kí èlò là ń san fún yunifásitì. ebi yunifásitì ń bẹ lọ́dọ̀ tí wọ́n náà mẹ́wọ̀n èlò là ń san. àrírú ẹ̀rí gbogbo ẹ̀ parí sí 40 ni ọ̀n kàwé lọ́nu 40,000 péré. ẹ wo orílẹ̀-èdè tó dáa ta láwọn aṣáájú tó dáa àwọn alákọ̀wé tó dáa tẹ́lẹ̀ wọ́n pé bẹ́ẹ̀ ti ṣe tọ́jú ọmọ Nàìjíríà tó ẹ̀yà aláṣẹ Nàìjíríà ẹ̀yin nìyẹn Ọlọ́run ẹ̀san rẹ̀ yóò bá wa san yín ó ti yí Ọlọ́run ẹ̀san rẹ̀ tí ó san yín. inna Allaha la yughayyiru ma bi qawmin. àgbìn rẹ̀ sì ẹ̀tún ní ọgbọ̀dọ̀ wọlé wa mọ́ èyí tẹ́ gbìn ẹ̀kọ́ fáyé ká máa rà kó kéré. àgbẹ̀rẹ̀ sì bá ẹ sì tún ní ọ̀gbọ́dọ̀ wọlé mọ́ èwo la máa jẹ. ọmọ Nàìjíríà ẹ̀rí gbogbo àwọn aláṣẹ wa ẹ̀rí bí wọ́n ti ya ẹ̀hàn náà mọ́ wa lọ́wọ́. akówó fún kan lọ́ọ́ ra nǹkan ogun wa wọ́n sì yọ báírò tí wọ́n sì ń pín saka ìwọ mú 250 million yíṣà ìwọ mú 250 sùwérù ìwọ mú 1 million ẹrù nǹkan ta ní kọ́ lọ́ọ́ fi ra nǹkan ogun wa wọ́n sì ń pín. ajá àǹbàlí yọ báírò lọ́wọ́ yín fún kálukú lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n á mú kálukú nísìnyí àbá ẹlòmíín wọn ò tiẹ̀ tí ì dákọ̀ rẹ̀ tó ti lọ́ọ́ bó ló kọ́ mi pé ìyẹ́sẹ̀ lẹ́sìn ẹ dáhùn tó rọ lọ́hùn wọ́n fi mí náà lówó 400 ní ìfowópamọ́ ẹ̀sìn mọ́dà akọ mi tèmi ní dé. wọ́n fẹ́ lómi òun wá nígbà náà wọn ò pé wọ́n ní kó wọn fi ṣe òṣèlú ni òun ti fi campaign ẹ wo Nàìjíríà ti ya yẹ̀yẹ́. inna Allaha la yughayyiru ma bi qawmin. inna Allaha la yughayyiru ma bi qawmin. ìbí Ọlọ́run ètè ń bá ti kọ́ báwọn àjọ kan ìní sọ pé ń ṣe bẹ́ẹ̀ mọ́. hatta yughayyiru ma bi anfusihim. àfi kí wọ́n yí padà lọ́wọ́ ara wọn àyípadà bá àyípadà àti ń gbádùn àgbádùn mọ́. wọ́n wá wo ibi tí wọ́n kó aṣọ àlòkù wọ́n wo ibi tí wọ́n kó wọ̀ ní gbogbo orílẹ̀-èdè ayé wọn ò wá rí Nàìjíríà wọ́n wá kó wa. àwọn ọmọ kọ́nsẹ́ẹ̀tì ìṣẹ̀mátíkẹ́ẹ̀lì tí wèrè kan ti lòkùn lu wọn. àwọn obìnrin wa síkẹ́ẹ̀tì ìṣẹ̀mátíkẹ́ẹ̀lì tó lòsì kan lòkùn lu wọn lọ́hùn. àwọn obìnrin wa náà wá kó sídìí. àwọn bàtà tẹ́lẹ̀rí ibú kan ti wọ̀ nínú wọn tó ń lò ó tí wọ́n ò fira wọn lẹ̀ kó tó di pé wọ́n ta ń bọ̀ wọ́n bọ̀ lẹ́sẹ̀ wọ́n kó wáyìn. àwọn ọmọ tí wá àwọn akẹ́gbà náà Bruce kò lè gbó mọ́. Inna Allah la yughayyiru ma bi qawmin.
gbàgbé orílẹ̀-èdè. hatta yugayiru ma bi anfusihim. àwọn aláṣẹ wa àkànṣe aláṣẹ yìí ẹ̀ṣẹ̀ níbi aláṣẹ ti bẹ̀rẹ̀ débi ó dé ẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ ti ṣèlú yìí ẹ̀ṣẹ̀ ń púpọ̀ àwa ní ẹnìkan tó bà wá lẹ́rù mọ́ àfàmọ́ ọ̀rẹ́ mi kò sí ẹni tó ràn Nàìjíríà mọ́ àwọn tó ràn wá nì. bọ́lá ọkà bá dúró lórí títì táwa ní stop àwọn yóò sì mọ̀ bọ̀ wá bá ẹ̀ẹ́dọ́ bí sáà lẹ́tà ẹ̀mà sí yesterday náà bí sọ́jà bá ní stop òpó mẹ́kẹrin lè yóò ti dúró yóò tún wá sọ pé come now ẹlòmíràn mọ̀ pé òun síná ètò wa ń tìkì náà wọ́n tó lẹ́nu àwa lẹ́nìkan mọ́ lórílẹ̀‐èdè yìí yẹn bá mi yí pé ẹ dákun ọlọ́run ògbé méjì akébẹ́ ni tẹ́ bá mi yí pé lẹ́yìn ọlọ́run àwọn wo ló kàn àwọn ní kíni rí. inna Allaha la yughayyiru ma bi qawmin. sọ́jà ó máa na ẹgbẹ́ bàbá rẹ̀ bàbá ó sì máa pé sọ́rí sà o tó bẹ̀ kọ́ ọgbà tiẹ̀ yóò sì pa ọ́ yóò tún mọ́ wọ́n máa fi kíní kan qualify wa yìí máa dùn yẹn yọ̀kan lè dáhùn ní àní you tọ́ba lu ọ̀tẹ́jẹ̀ ń dàtá ní you bloody civilian òun wà nugbó òun dọ̀bálẹ̀ kalẹ̀ èrún dì mọ́ àwọn tó wọn gbọ́dọ̀ sẹ́ra báyìí èrún jẹ ìwọ gbà pẹ̀lú ìyàwó rẹ wa wọ́n káwọn dà sínú gbóyìn wọn sọ you bloody civilian gbà sorry sir ọ̀nà enter that gutter pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀bọ̀ ọbẹ̀ ni omi ń bẹ́nu wọn ọ̀tọ̀ ọlọ́run ni drink am omi gọ́tà ó mú kíni òní pé fóònù yẹn kalẹ̀ ìwọ́n fóònù bí táwọn wà ní ó tún wà ní thank you sir ọlọ́pàá ò tó bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ fún wa. àwa lẹ́ni wọ́n ràn wá mọ́ lórílẹ̀‐èdè yìí àwọn aláṣẹ wa ọ̀ràn wá àwọn náà wọn ò ṣiṣẹ́ kí wọ́n ràn wá àwọn tí ọmọ bọ̀ tí ilé ọmọ ọ̀rọ̀ ẹnu wọn ọ̀ka ọmọ Nàìjíríà mọ́ àwọn kan ṣoṣo tó kù tẹnu wọn ká wa ni mo sì bí Ọlọ́run kó má gba ẹ̀rù kúrò lára wọn o àmín. Ọlọ́run má jẹ́ ẹrù ọ̀tá lára wọn àwọn nìkan ló kù báyìí o ọmọ Nàìjíríà ya wèrè àwọn tí ń darí wa wọ́n ya wèrè. ẹgbà rẹ sí lọ́wọ́ ẹnìkan ńgbà àjọdìjọ́ kejì abá rẹ̀ sínú ṣọ́ọ̀bù ìyàwó yìí sásẹ̀ ni ẹgbẹ̀rún mọ́tò ẹnìkan ẹ bá sí ṣọ́ọ̀bù ẹ̀ ń ta sọ sásẹ̀ ni sófin ni àwa ya nǹkan mọ́ra wa lọ́wọ́ ọ̀nà tí ó yẹ kọ́kadà ó gbà ní ọ̀kadà sì fèsì wa ẹ̀ ń sì ń bọ̀ nípò ọ̀sáàrí náà ó yà fún lọ́nà tí ó yẹ kó gbà wọ́n ní o sì yàgò lóòótọ́ ń gbèsè pé eré ọ̀gá tí ń darí roundabout lọ́hùn eré ẹ̀ ti yí náírà márùn náà wọ́n fún ó sì rí tí ń lọ báyọ̀ yẹ kó mú un pé àá ńgbà tí èsì pọ̀ ya wèrè sọ́nà tiẹ̀ níní nítorí wọn ń gun ọ̀kadà bọ̀ ọ̀fẹ́ gba runway ó tún wá gba ẹ̀ńtọ́ wà roundabout lára pé ọ̀gá Michael wọ́n ń bọ̀ runway ń sì ń wò orílẹ̀-èdè ní ẹ̀rùn ta sọ́dà ìtì mọ kọ́ mọ́ yín sọ pé ń ṣe mọ́ èmi Ọlọ́run kẹ́yìn èló lẹ́yìn ra mọ́tò ń jọ̀hún. ọ̀kadà tọ́wádìí tó gbówó lérí èló lẹ́yìn ra ń jọ̀hún ta ní ń gùn. èló làwọn tó kọ́lé jọ̀hún fi kọ́ nǹkan bí 40 ọdún sísè èló wọn fi kọ́lé. ẹ̀wùn ta sọ́dà Ọlọ́run ní bẹ́ẹ̀ ni inna Allaha la yughayyiru ma bi qawmin. inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. táyé ronú ìtìmọ̀kọ́ máwọn àjọ kan èmi Ọlọ́run ìsọ pé ń ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má jẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ ìsọ pé ń ṣe mọ́ ẹ má sunre ẹ má jíire èmi Ọlọ́run sọ pé ń ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin lè fọwọ́ ara yín fa kí n má ṣe mọ́ bá a ti dúró yìí ẹgbàágbèjọba mùsùlùmí bẹ tí ó gbàwẹ̀ à ń bọ̀ ní sàn kan sì mú ògógóró lọ́wọ́ wọ́n sì mú tí wọ́n sì tanná sí sìgá wọ́n lẹ́nu wọn bá bí ire kọ́ àfa àti ọba fẹ́ jẹ ìyà
kó ṣe wá sí wọn mẹ́rin káwọn gbọ́ wọ́n sì jókòó mùsùlùmí sì ni wọ́n kọ̀ọ̀kan tí wọ́n sọ pé iná bẹ́ẹ̀ bá dá wọn nílẹ̀ haúsá ogun sì ṣẹlẹ̀ wọ́n sì mọ dúnbù wọn nísìn nílùú haúsá lásìkò ramadana yìí ẹ̀rẹ́ ni wọ́n gé lérí ni tí wọ́n ní àmọ́rí ti ń jẹ nǹkan wọ́n sì dùn ẹ wò lẹ́tí wa níyì ẹnìkan dúró náà dàbà tó ń bẹ̀ wọ́n àgbàdo sunsun eléyìí ibú mọ́kájú ni sunsun pupa. bá gbọ́n ló tiẹ̀ tó wá má gbọ́n ẹwọ ní tí ó kó bá yàn àgbọ́n ọkàn àgbọ̀n sẹ́nu ìwọ̀n yín àgbàdo pupa ìwọ̀n ń dà sẹ́rí nǹkan mọ́yá kájú wọ́n ṣe ń ṣe ta ni ó mú mi ọlọ́run bẹ́ẹ̀ bá ti ń ṣe ń tẹ́ ẹ fẹ́ àwa náà ó ṣe tiwa ẹni odi tún odi iná bẹ́ẹ̀ bá gbé tiwọn dé àwa náà gbé tiwa dé kí lẹ̀ yé gbé dé ẹ̀ ní ṣe ń ta fẹ́ kí lẹ̀ ọlọ́run náà ó gbé dé ẹ̀ máa lò nira. inna Allah la yughayyiru ma bi qawmin. ìyàwó ṣe ń tọ́ fẹ́ ọkọ ṣe ń tọ́ fẹ́. hatta yughayyiru ma bi anfusihim. inna Allaha. inna Allah la yughayyiru ma bi qawmin. hatta yughayyiru ma bi anfusihim. ètò ìmọ̀tọ́ máa ń ẹ̀yin lẹ́sọ̀ pé ìfẹ́ mọ́ àbá ayé tòrò àbá dáadáa jẹ́ ń kọ́ ní kíní kan lónìí tọ́ba fẹ́ máa yà tá à ń ké yìí tọ́ba jẹ́ pé onírèdèrèdè jákujàku tó ń ṣe tẹ́lẹ̀ túbá fọlọ́n kò ṣe mọ́ máa kí wákàtí márààrún gbàwẹ̀ bọ́lọ́n ti ní àgbà tọ́jú ìyá rẹ̀ tọ́jú bàbá rẹ̀ àwọn tó yẹ kéèyàn tẹríba fún wọn wá máa ṣàdúrà bọ́lọ́n ọba sí ọbọ̀ tí ń fẹ́ sọ pé kò sọ́lọ́ la ilaha illallah. ọwọ́ akùkọ lè ṣe ìwọ tó ń gbá ẹ̀wẹ̀ tó wá rọmọ tó ń pọ́n nígbà tó rí tó pọ́n ó sì rí tó ní wọ́támẹ́lọ̀ ń sàlàlá náà nù ẹni tó ló ń gbá ẹ̀wẹ̀ nù. ẹni tí wọ́n ń jọ sàlàlá ní ẹlẹ́ẹ̀kafà tó bomi sẹ́nu nù rárá ajá àkùkọ àwọn náà wú ẹ̀rìn. inna Allah la yughayyiru ma bi qawmin. hatta yughayyiru ma bi anfusihim. hatta yughayyiruhuma bi anfusihim. hatta yughayyiru ma bi anfusihim. wa iza arada Allahu bi qawmin su'an. wa iza arada Allahu bi qawmin su'an. fala maradda lahu. fala maradda lahu. wa ma lahu min dunihi min wali. wa ma lahu min dunihi min wali. ẹ̀yin Ìbàdàn nílé ńlá ìtì ń bá ṣe ta ní òbí mi léèrè ẹ̀wọ̀n lọ́hùn ẹnìkan tó lè sọ̀rọ̀ ẹ̀ láyé nù. Allah. bí gómìnà kan ṣe léèrè tó bá ń ta ní òbí mi léèrè àwọn aráàlú òbí torí ńgbà tí wọ́n bá rí kí wọ́n ń lọ tẹ́lẹ̀ bí wọ́n máa ṣe báyà lápèjúwe bí gómìnà bá ń lọ nílùú tá a wí ó ga jù ní wọ́n máa wí tí wọ́n máa fi kí njọba ti bẹ̀rẹ̀ pé òun sẹ́nu ta ní òbí òun sì pa òun dà nígbà tí ń bọ̀ wọ́n pé wéèrè owó àkọ́kọ́ ní mọ̀ pé ta ni wọ́n bá wí dírẹ́fà ní mọ̀ pé ẹsẹ̀ ẹ̀yìn ẹ̀yìn wọ́n bá wí. bẹ́ẹ̀ bá gbàsá ẹ jẹ́ kí n lọ tọ́nù ká tó padà wá yóò pé tọ́n ọ̀fẹ́ mọ̀ yóò sún lọ tọ́nù wọ́n á débẹ̀ wọ́n kọ́ máa wò wọ́n á bá tọ́nù pé àwọn náà kọ́ máa òun náà ní a wọ́n tún lọ tọ́nù ní ọ̀yẹ̀ jáwé wéèrè yóò wá mọ̀ pé àsọ̀wọ̀n ọ̀jẹ̀ nǹkan kan èèyàn bíi ẹgbẹ̀rún pé wéèrè sọ́wọ́n àpé wọ́n pa wọ́n ni. ọlọ́run nìkan ní máa gbé mo ṣe ta ní òbí mi bọ́ bá sì ṣe nǹkan àgbàmọ̀ràn ni mọ́gàjì inú ilé ọgbàmọ̀ràn ni ẹ pé Salmanu wa ẹ pé Isa wa tó bá fẹ́ kábùkù tó fẹ́ dèèyàn yẹ̀yẹ́ ẹ pé Isa wa ẹ pé Salmanu wa tó ẹgbẹ́ kan báyìí mo ní ká fi ṣe sálángá torí àwọn ọmọ tó ń lọ káàlẹ́ mẹ́wàá yìí àwọn náà wá pé
ẹ má jẹ́ àlóyè yín torí àwọn bàbá wọn làwọn fẹ́ fi àyín kọ́ mọ́sálásí ni àmọ́ gbà wọ́n wá kú wọn lọ́wọ́ wọn sòwò fáwọn táwọn bọ̀ lẹ́yìn kakọ̀ sí ẹ̀sẹ̀ jẹ́ àlóyè yín sẹ́ẹ̀rí pé ìmọ̀ràn bí ọba pè wọ́n sẹ́ẹ̀rí tó bá lo bẹ́ẹ̀ ni yóò kù sínú àbí òní kù sínú ìmọ̀ràn lèyìn á gbà àmọ́ mo ṣe nǹkan báyìí mo lè ṣe yes ẹ kó gbogbo àwọn sí àwọn jáde ẹ máa tà á ọkà bùkún ni ọkọ̀ béèrè ni mo fẹ́ ta àwọn sí àyè. àwọn mọ́tò tí bàbá mi lòkù yìí o ẹ̀yin àbúrò mi ẹ wá o mọ́tò mẹ́fẹ̀ẹ̀fà yìí ipa wa ò lè ká ipa wa ò lè ká o Rolls Royce ní ipa wa ò lè ká táyà kan ẹ̀gbọ́n yìí tí wọ́n pè ọmọ ní ipa wa ò lè ká navigator rèé ipa wa ò lè ká ṣe é mọ́ ń tá a ṣe ẹ̀ mú mọ́ràn wá èmi ní ká tà á ká pé ọkùnrin tí ń ta mọ́tò yìí kó wá kó wọn kó fún wa lówó. ẹ pè wọ́n lóòótọ́ torí kò sẹ́ni tí parẹ́ ká mọ́tò yìí àmọ́ ìyá mo ti ta mọ́tò àwọn àgbẹ̀ eré ibú ni bọ̀dá wa ni ẹ jẹ́ ẹ̀pẹ́ nìkan ó lọ sí ní ẹ yá wèrè èmi lọ wẹ̀ bẹ́ẹ̀ ni tọ́ wọn ò sì tó bẹ́ẹ̀ kan wí bẹ́ẹ̀ sí ọtọ́ ẹ̀pọ̀ òsè bẹ́ẹ̀ ni ọ gbà mọ̀ràn ni ẹ ò gbà tó lọ́run fẹ́ dá ọmọ ànábì Ádámà kí lọ́ọ́ kan Ọlọ́run pẹ̀lú kọ́ máa béèrè mọ̀ràn pé mo fẹ́ dá àwọn kan àbí bẹ́ẹ̀ kọ́ ni. wa iz qala rabbuka lil malaika inni ja'ilun fil ardi khalifa qalu ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku ad-dimaa wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu laka qala inni a'lamu ma la ta'lamuna fil ardi khalifata kí ló kan Ọlọ́run kó bẹ̀rẹ̀ àgbáyé. qalu taj'alu fiha man yufsidu fiha. bọ́bá ṣe ń tọ́ bẹ́ẹ̀ ṣe ta ní òbí léèrè. wa yasfiku dimaa. báwa bá ṣe é wọ́n bì wá léèrè. wa nahnu nusabbihu bihamdika. afáfá ti wa nuqaddisu laka. nílé ńlá. qala inni a'lamu ma la ta'lamuna. ẹ̀rí nǹkan ni Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ àfa ayé tòrò Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá ń gbá mọ̀ràn ẹ̀yin màláíkà mo fẹ́ dá ẹ̀dá kan jẹ mọ́gàjí kan sórí ilẹ̀ àyíbò ló ti ké. wa iz qala rabbuka lil malaika. ìgbà tó lọ́run sọ báyìí wà ní Muhammad inni Ọlọ́run ọba rẹ̀ ń sọ báyìí fáwọn màláíkà inni èmi Ọlọ́run ja'ilun mo fẹ́ ṣe fil ardi sórí ilẹ̀ lẹ̀ khalifata. mo fẹ́ dá àrólé kan sórí ilẹ̀ lẹ̀ mo fẹ́ jẹ mọ́gàjí kan sórí ilẹ̀ lẹ̀ gbogbo wa tá a dúró yìí àìdè ń jọ náà ayé kèéjáyé Ọlọ́run wọn sọ fún àwọn màláíkà qalu olórí ilé ìmọ̀ràn ni ẹ gbà bọ́ ọba ṣe nǹkan tó pẹ́ ní kágá sí ọ̀hún kábùkù. inni ja'ilun fil ardi khalifata. bàbá ẹgbẹ́ ìmọ̀ràn ni ọ gbà bọ́ ọba ta gbogbo pọ́pátì ẹgbẹ́ tó wí fún wa ó lọ kirikiri. inni ja'ilun fil ardi khalifata. ọ sọ fún wọn ni Ọlọ́run tó dá gbogbo ayé ní gbàmọ̀ràn lọ́wọ́ yìí Ọlọ́run wà ní Muhammad sallallahu alayhi wa sallam. mo ṣe bẹ́ẹ̀ yóò bú ànábì dáadáa ni sallallahu alayhi wa sallam. mo ṣe bẹ́ẹ̀ yóò bú ànábì dáadáa ni. sallallahu alayhi wa sallam. inni ja'ilun fil ardi khalifata. qalu ataj'alu fiha man yufsidu fiha. ẹ̀sìn ló bẹ̀rẹ̀ tí ń gbádùn Kùránù yìí. ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال
tẹ̀kọ̀ ọmọ Musa nílé ńlá ilé ńlá àwọn náà nílé ńlá kan ní Èkó lọ́dọ̀ Alhaji Musa Muri Bariga èmi ni màá mú bẹ̀ ìrìn bí rìn báyìí ó dàbí pé ẹ̀rí mi kílíálì báyìí. Atajalu fiha ma yufsidu fiha. Atajalu fiha ma yufsidu fiha. Ẹ̀yin Reliable Unique Social Club tẹ́ ẹ pè wá lónìí mo kí yín púpọ̀. Ọlọ́run wá ń gbàmọ̀ràn ẹ mú lọ lébẹ̀ pé àṣà yìí dá nǹkan ṣe ìyẹn gbàmọ̀ràn ni Ọlọ́run tó dá gbogbo álámì gbogbo ayé òun ní gbàmọ̀ràn yìí bá lọ́wọ́ àwọn ẹ̀dá tó tún wá dá ni. ẹ̀yin màláíkà mo fẹ́ lẹ́dàá kan sórí lẹ́lẹ̀ ẹ wá gbọ́n táwọn màláíkà wá wí. Kọ́ọ̀lù. àwọn màláíkà wá dọ́lọ́run lóhùn. Atajalu fiha. ìwọ Ọlọ́run wọn fẹ́ ṣe síbẹ̀. Ma yufsidu fiha. àwọn tó fẹ́ ṣe yìí wọ́n máa ṣèbàjẹ́ nu ayé náà à ń ṣe àbàṣe ẹ bá ti ń gérí èèyàn àdúgbò kan níjọ́ wọn náà nílùú kan àwọn èèyàn ń bẹ lábẹ́ àjàalẹ̀ wọ́n mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan aláìyé màálù àbágùntàn ẹni tí a bá ara yẹ rí wọn ló ní ètò jẹ ní so. Atajalu fiha ma yufsidu fiha. Ọlọ́run àwọn tó fẹ́ ṣe bẹ́ẹ̀ yìí wọ́n mọ̀ ṣe bàjẹ́ ń bẹ̀. ẹ̀yin ilé ńlá nígboro ìlú Ìbàdàn à ń ṣe bàjẹ́ àbàṣe à ń ṣe. nínú ayé kan yìí náà láti rẹ́ni tí ń jó èèyàn nínú agbada èèyàn nínú ayé kan yìí láti rẹ́ni tó lanú èèyàn báyìí ó sì kó gbogbo òfun ẹ̀ ọ̀sẹ̀ tí wọ́n ní ọwọ́ ẹ̀ wọ́n láfi kọ́ wọ̀ ẹ́ nínú ọmọ ànábì Ádámà ọwọ́ akẹsẹ̀ bọ èèyàn bíi tiẹ̀ nínú ni wọ́n á wọ̀ ẹ́ mẹ́rin báyìí. àṣebàjẹ́ àbàṣe. Atajalu fiha ma yufsidu fiha. inú ayé kan àwọn àfáà mi wọ́n jẹ́ dodo tán mo mà lè sọ òdodo. Atajalu fiha ma yufsidu fiha. ìwọ Ọlọ́run àwọn tó fẹ́ dáyọ̀ mọ̀ ṣe bàjẹ́ ń bẹ̀. inú ayé kan oṣù yìí ẹ̀wòye ṣìnà tí gbogbo wa ń ṣe bẹ̀rẹ̀ lérí mi báyìí èdè ni gbogbo wa ẹ̀wò ṣìnà ìyàwó nílé wa ò tó wa àánú àwọn ìyàwó wa wọ́n ṣe mí ni omi àtúnwẹ̀ àtúnlọ ọjà torí kọ́ba tún máa mú wa lójú kọ̀mọ̀ pé ṣìnà ní ń pa ọkùnrin lọ ó tún lọ ọjà ọ̀rọ̀ ra gbòkè táwọn ọmọ ti sin ìwọ̀n yín rà tí máa kó sí òkè báyìí òun náà lọ́ọ́ rà pé òun ó sì kíta fọkùnrin sólóhùn ní ṣìnà ni ọwọ́ àrò ẹ̀ tán aláyì kọ̀wá ró sọ mọ́ báyà wá sí kí báyìí máa wò ó sì náà o sọ ọwọ́ ipá àwọn ọmọ ti ta ni eré ìwé ògbóná sí pé láìdé báwo ni o wà o ẹ wo lórí ibú ìyàwó rẹ tó wá ṣe sókè pé ìkìlọ̀ ń wá lọ ọ̀tá nísìn ẹ rù mí ọwọ́ àṣẹ báyìí tọ́wọ́n wá ní kó wọn fi mú ọkọ̀ wọn lójú nu àbáláyé èwo lẹ́ni kí n bá yín ṣe èwo lẹ́ni kí n bá yín ṣe ní wọn wò báyìí gíní ọ̀lọ́ wẹ̀wù ẹ wọkọ ẹ máa rẹ́rìn gbogbo wa lájẹ ìyà. Atajalu fiha ma yufsidu fiha. Atajalu fiha ma yufsidu fiha. àwọn obìnrin dáa púpọ̀ báwo obìnrin ọba fẹ́rẹ́ jù wá wájú Ọlọ́run yé bọ́yá láwù àlùjánnà à ń yan obìnrin jẹ púpọ̀ obìnrin ọgbọ́dọ̀ pẹ́ńtà obìnrin bá wọlé ọkọ ẹ̀ láago méjìlá alẹ́ ó sì àgbà ó lè má sùn lóyìn ọkùnrin ẹ̀ máa bọ̀ láago méjì òru obìnrin ò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ yọkọ̀ ọkàn lẹ́kùn tóbi bá ń wò pé ẹ máa wo bí táà ti ń ṣẹlẹ̀ ohun tóbi bá ń wò pé mo lè lérí ibú lọ tó ń bọ̀ láago méjì òru nígbà tẹ́ ẹ máa jalè tó tún kàn ẹ máa wọ ọkùnrin o náà mo ti sun ẹ náà wo táwọn tẹ́wọ̀n wọnú lébọ̀ ẹ máa wọ ọkùnrin o sọ yẹ kó sóhun lẹ̀ pé má bínú
lórí ẹ bàjẹ́ nìyẹn bọ́ tí mò ń kalẹ̀ kù ń bọ̀ lọ́wọ́ fẹ́ lómi níyàwó halaka pé eré tiẹ̀ náà dé àrùn alábi kí ló dé obìnrin wa sunkún ẹ wo bẹ́ẹ̀ ti gbẹ́ èyí tẹ́ ẹ bẹ́ẹ̀ lé nà mí nàmú oúnjẹ mi dà ẹ máa wọ ọkùnrin sọ́wọ́n àlùyẹ ń nà báwọn gbogbo tí ń ṣe ìyàwó wọn náà sì bímọ obìnrin ọmọ bó ní ọ̀sọ̀lẹ̀ sí bàbá alẹ́ wà bẹ́gbẹ́ wa bá a ti ń sa ayé bọ̀ ní ọba jẹ́ gbogbo ẹ̀ dàrú. La ilaha illallah. àtàjàlú fìyà máa ń sinú fìyà ẹ̀yin náà wí bẹ́ẹ̀. àtàjàlú fìyà máa ń sinú fìyà. òṣùpá ti yí ọmọ mi lórí kò rí kéwúké mọ́ kò rí kéwúké kò wá gbọ́dọ̀ ká sámú tán ńlọ dimọ́ tí ń kíní tí ń kọrin nu àwọn ní kí ló lọ ní ìgboro pé ta ló ń wo wèrè ṣé yìí ń lọ yẹ kọ́ kọjú mọ́. àtàjàlú fìyà máa ń sinú fìyà. ìwọ lọ́hùn ẹ máa wo níbi ìmọ̀ràn lálọ́ o gbogbo ẹni tí bá ṣe nǹkan láì gbàmọ̀ràn ó ṣubú bọ́ bá jẹ́ ni ọ ga ọ wálẹ̀ bọ́ bá jẹ́ alápọ̀nlé lùlù ọ kábùkù ọ yẹ̀yẹ́. You must seek for advice ọ̀n láti béèrè mọ̀ràn ọ gbà mọ̀ràn. aṣọ tí bàbá yín lòkù gbajúmọ̀ bàbá yín ọwọ́ akásọ̀ dàáta gèlè tí láwọn aṣọ àlárí ọ̀ya sanyan ẹ̀mú yìí náà yóò lẹ́sàn. àwọn mọ́kànlá bàbá wọn bíbá ọwọ́ atasọ̀ tán kọ gbàmọ̀ lọ́wọ́ àwọn yòókù pèsè ká tasọ̀ àwọn tọ̀hún dé ni wọ́n sì gbọ́n ọmọdéwàmọ̀ gbọ́n kékeré inú wọn di last one wọ́n ti sí first born. aláyì ẹgbọ́n wọn lẹ̀ tàwọn aṣọ òun ti mú kínní bí wọ́n ti mú kínní kọ́nà lọ́hùn ẹgbọ́n wọn lẹ̀ tàwọn aṣọ ẹgbọ́n wọn pé ìyájú ẹ kò rí mi èmi yí sámọ ni gbogbo ẹ fọ́ lórí. La ilaha illallah. ẹ dákun ọdẹ ni yẹyẹ àbí ọdẹ ni yẹyẹ ọgbàmọ̀ràn ni bọ̀dá kìí sọ̀rọ̀ ọmọ wa ń bẹ̀ lẹ́ni ó kú ń bẹ̀ ẹlòmíì ọ̀bọ̀ bẹ̀ ẹlòmíì ọ̀bọ̀ bẹ̀ ọ mọ́gàjí tó jẹun ó kú ẹlòmíì ó tún jẹ́ mọ́gàjí kẹsàn-án ni máa sírù ẹ̀ mọ́gàjí kẹta kẹrin karùn-ún lọ́wọ́ àwọn ìwọ náà múra nù bàbá bẹ́ẹ̀lì ọdún rẹ̀ ọ̀pọ̀ ti wọ 70 ọ̀pọ̀ ti wọ 80 ọ̀ ń lọ́nu ẹlòmí yóò tún ṣe kí ni yóò tún gbọ́ bẹ́ẹ̀ àwọn màláíkà ni wọ́n wọn tẹ́jà alùfíà ọ̀fẹ́ ṣe síbẹ̀ máa yóò ṣe fìhà àwọn tí wọ́n mọ̀ ṣèbàjẹ́ ń bẹ̀ ẹ wá wọnú ayé à ń ṣèbàjẹ́ àbá ṣèbàjẹ́ lónìí àwọn olówó mi àníkún wọn lọ kó àwọn obìnrin wá àwọn fẹ́ ṣe pati wọn alóbìnrin kọ̀ọ̀kan tó bá máa jó 100,000 wọ́n wá wo àwọn ìwo lọ́dà làyìlà àwọn ọmọ wa náà nù bá àwọn ọmọ wa táwọn ń kàwé lọ́wọ́ wọ́n lọ kó wọn wá nú ọgbà wọn lọ́hùn àwọn ọmọ ìtìmọ̀ pé tó kù nú ayé nísìnyí pé àwọn ọkùnrin ayé nísìnyí wọn ò wá láyà pa ara mọ́ àfi kùkúmbà wọ́n wá sà wọ́n wá bámú wọ́n wá ń pè wọ́n máa rìn lẹ́yọ kọ̀ọ̀kan báwọn fíìmù bá àti fíìmù yìí ti ń ṣẹlẹ̀ nú ayé ni wọ́n fi hàn wá bá wọ́n wá sà wọ́n wá wọ́n mọ̀ sọ pé wọ́n á sọ yàrá yìí wọ́n tún mọ̀ pa ìráyà àyà yìí náà ni àdánwò àyà ni ọmọ mi ọ̀wálé ìwé láti jẹ ìdógún tó bá rọ́ọ̀gà báyìí kó ga ọmọ tó ní àyà ni aṣàgbákan pẹ̀lú àyà yìí wọ́n ti kàwé ọ̀gá ẹ̀sà iṣẹ́ lánàá yẹn mọ́rin mi rán mi ń sẹ́ wọ́n sì máa ṣe mọ́rin mi rán mi ń sẹ́ mọ́ lọ bá wọn gbé kínní ọ̀gá náà máa wíwá gbé òkè ṣáìdá má wọlé ìwé òní kéèsì àyà ń ní ilẹ̀ ọlọ́ni ẹ jẹ ìyà. àtàjù àlùfíà. ìwọ lọ́wọ́ fẹ́ dábẹ́. máa yún sídù fíà. àwọn jọ máa ṣe bàjẹ́ láyé. wáyà síkú dìmá. wọ́n tún máa dẹ̀ ẹ̀jẹ̀ ara wọn lẹ̀. ẹja bẹ̀rẹ̀ wa léèrè ẹ wo èèyàn tán ti pa lérí ọ̀gá ní ọ̀wọ́lé ọ̀gá kọ́ ní ọ̀wọ́lé ẹ wo yẹn ní ọba ọ̀gá rìn.
ẹwọ yẹn ni wọ́n ti pa ẹwọ yẹn ni wọ́n lọ kámẹ́lẹ́ tí wọ́n dùn ẹwọ yẹn lé tí wọ́n sunná lérí pé bàbá gbọdọ̀ ṣẹlẹ̀ kẹfà ẹ̀ ń dẹ̀jẹ̀ lẹ̀ àbẹ́ dẹ̀jẹ̀ lẹ̀ gbogbo táwọn màláíkà wí ní sẹ́yìn wọ́n ka ẹlẹ́mí mọ́nú sọ́ọ̀bù ẹ̀wọ̀n òjò jáde wọ́n da pẹtrólù bẹ́ẹ̀ ni wọ́n sọ̀nà sí wọ́n tún wá tilẹ̀kùn pa ọmọ bọ́ọ̀gà ọba tí wàá wọlé ẹlẹ́kẹsàn-án kọ́ máa wọ̀ ń bẹ̀ wọ́n sì dúró wọ́n retí ẹni tí ó wàá gbà lẹ̀ ẹlòmíì kan bọ̀ pé ta ni wọ́n á lù tí ń pariwo nígbà tó rí pọ́ǹpì ọlọ́wọ́n jọ dà fún yín ọ padà bẹ́ẹ̀ ni àwọn aláṣẹ wa wọ́n wá sọ ayé di pé kọ̀sẹ́ntì ò ní ìbọn lé àwọn ọmọ kéékèèké wọ́n bá ń bẹ bí wọ́n ti ń ṣe bàájì tán bára wọn sọ̀rọ̀ tán bára wọn jiyàn ní ìlú ẹlú àwọn advanced country ẹlú àwọn náà sì ń lọ ìlú wọn ni ọlọ́wọ́n ọ̀kọ́ wọn lọ́gbọ́n ni gbogbo ọmọ kéékèèké wa níbọn ńgbẹ kó fún wọn tán pé kí wọ́n máa fi hótẹ̀lì yín gbà tẹ̀ ń wá pò ìbọnlẹ̀ ìwà rí gbàmọ́ ìwàhálà wa wọ́n á fi ìbọn wa kákàlùkù mọ́lé ọ̀rọ̀ wa gbọ́dọ̀ tí ì tọrọ ọmọ alágúrú tó ṣe pé èèyàn bá wọn tó sí àjọ wọn ń ṣèyàwó yẹ yọkàn sí wáyé ni bọ́lá ìṣe ẹ̀ ṣọ́ra yín o lọ́bi ṣeré o ìwọ náà wà ní àyíṣà yín kàn ń bọ̀ sáwádà ní ìbọn ló fi hàn ẹ wò lọ́bi ṣeré o nísìnyí bọ̀dá ìṣe ọ̀pá wọn dà yí mọ́ ẹ̀ èmi wo mọ̀ ń bẹ́ẹ̀ ṣeré ni kàn bẹ́ẹ̀ ṣeré ni kálukọ́ yà máa pera pé ẹ̀jẹ̀ á kú ní ẹ̀ bí àwọn aláṣẹ bá ayé dé ebi àwọn aláṣẹ bá ayé dé ìwọ lọ́wọ́ fẹ́ dábì àwọn tẹ́ mọ̀ ṣe bàjẹ́ wọn mọ̀ dẹ̀jẹ̀ ara wọn lẹ̀ à ń dalẹ̀ àbá dalẹ̀ báyìí ẹlòmíín lọ wọn ò rí mọ́ wọ́n jí ẹlòmíín gbé wọn ò sì rí mọ́ wọn ò gbọ́ mo kó ẹ̀dùn ní níbo la wa ń bá a lọ níbo la ń lọ. Reliable Unique Social Club tẹ́pọ̀ ọmọ musa nílé ńlá lónìí wọ́n bá yẹn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulilayi. abáyá mo ní ọmọ aná mi létí kọ́ ọmọ fàmí sí rìn dìndìnrín ní ọ̀run lọ́mọ ń sùn ọ̀ya. nafkudu sinika. ẹ̀yin Ìbàdàn kí la sàfẹ́kù nù olúwa tí ì dàrú kò sóòótọ́ mọ́. min hukumatin biladina. ẹgbọ́n nǹkan báwọn asàfẹ́kù òdodo àárín mọ́lọ́dọ̀ àwọn ìjọba wa àwọn aláṣẹ wa. walam ya'lamu anna sinika. àmọ́ wọn wá mọ̀ àwọn aláṣẹ wa yìí wá mọ̀ pé òdodo táwọn ò ní lọ́dọ̀ tára àdú ọ̀bá lọ́dọ̀ àwọn yìí. aslal muru'ati. lágbájá jẹ́ èèyàn òdodo nípìnlẹ̀. ma yashiku minkum. ẹ̀yin aláṣẹ Nàìjíríà mo fẹ́ bi yín léèrè ta nínú yín ti ń pariwo. kama yashikuna ahlul biladi. gẹ́gẹ́ bá wàhálà ló ti ń kíbò sí àrùn jẹjẹ yìí ta ni ń pariwo bẹ́ẹ̀ nù yín bàálà ló ti ń pariwo àrùn mímu yìí ta ló pariwo bẹ́ẹ̀ nù ẹ̀yìn lọ́la wa. àárín iná lò déédéé transformer tó lè tanná fún gbogbo àdúgbò yìí kalẹ̀ níbẹ̀ nulẹ̀ ẹlòmí àbí jẹnẹrétọ̀ gan kọ́dà omi ń bẹ wọn ò ní débẹ̀ wọn ò ní tàn wọ́n múná lọ́wọ́ yìí dé yọ dáhùn fúnra ẹni wọ́n sì múná lórí òtún parẹ́ ẹ wò inú wọn ṣé owó sálárì náà ń ra yìí ṣé sálárì wọn náà ń ra wọlé yìí. asidiku khairu. ọmọ ìyá mi òdodo olóore púpọ̀. minal hayati ma'al kadhibi. kọ́ ọ máa fòdodo lo ayé kọ́ ọ máa fi sẹ̀mí ó sì dájú kọ́ ọ máa purọ́ lọ bóbìnrin bá lè purọ́ púpọ̀ ọmọ tí ọmọ bí ó lè ní. libasukum. bóbìnrin bá sì lè sòótọ́ púpọ̀ ọmọ tí ọmọ bí ó jẹ èèyàn bọ́ba torí oorun tí wọ́n máa sùn pẹ̀lú ẹ̀ oorun rọ́ ni. lọ́ọ́ lóòótọ́ lọ́dọ̀ gbogbo aṣáájú ẹ lọ́ọ́ lóòótọ́ àìlóòótọ́ lọ́dà Nàìjíríà rúrò ni. libasukum libasul kadhibi. ẹ̀yin aláṣẹ wa aṣọ yín aṣọ ọ̀rọ̀. wa mimma tatlubu ahlul biladi minal hukumati. arolu inú ntara ló ń fẹ́ lọ́dọ̀ ìjọba. al-adlu fima baynana wa baynahum. òun ni kẹ́ ẹ pín déédéé ìtì ń bẹ láàrin àwa méjèèjì ẹ pín déédéé. wal ihsanu fi kulli arja'i biladina. ẹ sì ṣe dáadáa sí gbogbo agbègbè tí ń bẹ ń lu wa ẹ tún lù ṣe bẹ́ẹ̀ bá tọ́nà oko ṣe oúnjẹ òní wọn. ayyuha hukumatul biladi. mo kọ gbogbo aláṣẹ ìlú wa. ayyuha hukumatul biladi.
كل ذي حق حقهم. ẹ̀yin aláṣẹ ìlú wa ẹ fún kálukú lẹ́tọ̀ọ́ ẹ̀ ẹ náà bá dìsáàfù ẹ̀tọ́ rẹ̀ ẹ sì fún lẹ́tọ̀ọ́ ẹ̀ àìfún kálukú lẹ́tọ̀ọ́ máa lẹ́bi dẹni ẹni àbùkù. wala tajmahu. orí ẹ̀yà tó kótó ọmọ Amẹ́ríkà bá jí arólú ọmọ Amẹ́ríkà bá jí inú ilé rẹ̀ tó jí báyìí ní God bless America. bọ́mọ Nàìjíríà bá jí bóyá òfin náà sùn kọ̀ wá bá náà mọ́ ọgọ́ yìí kò ní dábàá wà láṣẹ wáyé. àyè bó ti rí gan ni. wala tajma'u amwalana. ẹ̀yin aláṣẹ wa ẹ má kówó wa jọ rárá ẹ má pín. likay yaqtasimuna bainakum. ẹ má kówó wa jọ nítorí kẹ́lẹ́ má pín láàrin ara yín. wa natlubu minkum al-ahada. a sì ń fẹ́ kí la fẹ́ lọ́dọ̀ yín àlìkáwà ní ẹ tẹ́ ẹ bá wa sí. tuwafu ahadakum. ẹ pé àlìkáwà ní yín. allati baynana wa baynakum. ẹ rí gọ́ọ̀mẹ̀ntì sára àlù dàbí ọkọ síyàwó níjọ́ tá àkọ́kọ́ ń fẹ́ obìnrin lójú ọ̀nà tá à ń sọ pé ẹ̀ ṣọmọ síkírá ọkùnrin àmọ́ bá ti ṣe ọmọ ó ti mọ ogun tọkùnrin yẹn sọ brasikiru wọn lẹ ní wa ok báwo ni láìkẹ gan àti pé náà ṣe orí fèsì rí ọmọ tí mo bí à ń lọ pé mi ò tẹ́jẹ́ mi bá kọjá bí mo kàn máa ń gbójú sókè báyìí mi kì í wọ anybody ok ẹ ṣáà mọ̀nà pé you see kì í lọ́bi tí ń lọ irọ́ ni ọkùnrin bẹ́ẹ̀ pa o yẹ màá wá lọ wá àwọn èèbó kan tó ń gan ọmọ tún mẹ́ ó ṣáà mọ̀ pé you see ìfi bàtà hàn you see sarcastically pé ọmọ tó ń wò pé sàkákọ́ ìsànì ẹ o pàdásíkìrì ọ̀dàpọ̀ ẹ̀sán tẹ̀sán àwọn alájà nǹkan jú ni ọ̀rọ̀ àti pé mo láìkẹ́ pé you see kò sígbà tó bá kọjá yẹn o máa ń wù mí gan ó ṣọmọ ṣe bọ́ ma shoplight dáàdì mi lónìí ó mọ Cocoa House dáàdì mi náà lónìí àwọn ni managing director ọbẹ̀ ẹ máa wọ nǹkan gbogbo tó fẹ́ sọ náà ní kó fẹ́ ṣe sìnà pẹ̀lú ọmọ kọ̀ wá nílọ tààrà obìnrin ti wá ọmọ gbogbo bí tẹ̀ ń lọ ẹ lákùnrin sọ̀rọ̀ ọ̀la ẹ lákùnrin ẹ sọ̀rọ̀ tó fẹ́ sọ nítorí mi náà ní pé kò jẹ́ kájọ máa fẹ́ra wa omi yóò gbèsè gbogbo tẹ fẹ́ sọ látàrọ náà ní ìbọ̀dá yín ló ní sọ́fúráìtì ìyá yín ló ní Cocoa House ọmọ ọdún mélòó ní ọmọ ọdún mélòó bàbá yín ẹ mọ iye ọdún tàbí kọ́ Cocoa House mi ní interest bómi ọba bá tìyàn jẹ́ mọ́ gbọ́ mi ní interest gbogbo tọ́tò tutanu ni omi sì gbà bẹ́ẹ̀ wọ́n dààmú ẹ̀ ó padà gbà fọmọkùnrin o gbogbo ń tó lóhùn ní gbòó délé tán bíjọba ti rí sára lùnú ọmọ tó wọ́n wò pé ebe ní 3 bedroom flats ń bọ̀ láwà yìí ó ní fún for the meantime wọ́n bí mọ̀kínní for the meantime ọmọdún méjì for the meantime wọ́n di mẹ́fà gbogbo rọ́tọ́ pa irọ́ wa ń já bó ti rí nù pẹ́ẹ́n bá ń wápò ẹ máa lò wá ń lòkú lónìí bẹ́lẹ̀ yìí bá gun stage mo ti gun yìí àwa náà ní mọ̀ nígbà tó sì ń bẹ lára wa àfi ọlọ́run kọ́kọ́ ká òsì kúrò lára wa ná. ẹ bá ti kọ́kọ́ ju owó kan lẹ̀ tá à ń pín mọ́ra wa lọ́wọ́ tẹ́jẹ̀ ń jáde tá à ń nara wa lẹ́nu kó tó fẹ́ lómi múrí márùn-ún eyín ọ̀kan kan yọ. àwọn ìhànà kan wà dúró lẹ́yìn wọn bàbá ló máa wọlé ẹ sọ bẹ́ẹ̀ bàbá lẹ́sìn bẹ́ńtà látàṣùbà àwọn ò wọlé bàbá ló ń gbé ọ wọlé gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ ẹ̀ máa dúró lẹ́yìn wọn bí ẹ̀hàn náà nǹkankan ọlọ́wọ́n sànù yín yọba yín wá tó dáa tẹ́ ẹ̀ máa ṣe. amina. tẹ́ ẹ̀ máa rówó ń bẹ̀ wọ́n pa ẹlòmíín padà nù àwọn ọmọ tí wọ́n bẹ lábúrò tó ń gbádùn ayé lọ́hùn akóńdè kẹ́yìn lọ́rùn ní ìyàn pé wọ́n sáwò ọlọ́run sáwò òun ọmọ pé kìnìún tí ó ti sùkú lọ́nà wọ́n sọ sí wọlé ọjà ló lẹ́yìn ni ọlọ́ọ̀lẹ́ ni. baynana wa baynakum. ìtì ń bẹ láàrin àwa yín ẹ̀yin ìjọba ẹ̀rí ìtì wọ́n bí mí ní ìlú inú kí ló júṣe ìjọba sáràlú kí ló júṣe aráàlú síjọba òun lẹ ń gbọ́ yìí. miniha torí ikọ̀. inú àwọn ojúṣe yìí tẹ́ ẹ ṣe fáwọn aráàlú ẹ bá wa ṣe ewu ọ̀nà wa kọ́nà wọ́n ṣe yà ẹ bẹ́ẹ̀ ń lo àwọn ìlú mi.
ebe ń lọ London ńlá Amẹ́ríkà àwọn Amẹ́ríkà tá à ń wí ẹnìkan oṣù lè ṣe sínétọ̀ nígbà 25 wọn ò bí da kókó owó jẹ yóò tún wọlé ni wọn ò bí da kókó owó jẹ níta fi ń lé ẹ̀yin kó ń bẹ̀ ni pé o lè níyìn ẹ̀ ń kówó jẹ púpọ̀ ẹ̀ ń kówó jẹ ni. wọ́lí máa ọ̀. ẹ sọ ọ̀nà fún wa àtọ́mí ẹ̀wù omi bẹ̀rẹ̀ àdúgbò yìí nísìnyí àbí kò síbi tó mi ò sí àdúgbò yìí. wà húsnù ta'alimi. ẹ̀kọ́ tó pé ẹ̀kọ́ ọ̀fẹ́ aráàlú nídìí ẹ̀ lọ́dọ̀ ìjọba alówó tó lè ṣe. síhàtún sọ̀íyàtún fi kullil mustashifa. gbogbo ọsibítù wa ní Nàìjíríà ẹ yà sí i bẹ́ẹ̀ ni bá ń fún ẹ̀yin ẹ̀ ń lọ Amẹ́ríkà ni bẹ́ẹ̀ ń húkọ́ pẹ́rọ ẹ̀ ń lọ Amẹ́ríkà ni èyí wá ṣe tẹ́ gbàgbé ọmọ Nàìjíríà gbogbo ọsibítù wọ̀ wá lóògùn mọ́. wà á yukithiru al-amalu fi biladina. wà á ń kílò wírí. wà á yukithiru al-amalu fi biladina. inú tára àlùtò fẹ́ lọ́dọ̀ yín wọ́n ní pé kí ni rí ẹ da iṣẹ́ ẹ fọ́nṣẹ́ kálẹ̀ yàyà máa farabalẹ̀ ẹ fọ́nṣẹ́ kálù ẹ jẹ́ kálukú orí ṣẹ́ṣe gírádùétì wọn lọ sí ọ̀kadà gírádùétì ń gun mọ́rúwá ẹ wò wàhálà àyà àti bàbá ọ kàwé ó sí gbogbo ẹ̀ ń wọn lọ fi mọ́rúwá èbó wa hàn olùsí ń gbowó díjà láàrin wọn àti ẹni tó wọ kíni wá. What do you mean? I went to the best university in Nigeria wọ́n ní kíni tó ń gbé kíni we went to best university ní kíni òun ò ní sẹ́ńgì ẹ wo nǹkan ẹni tó yẹ kó wà lọ́fíìsì kó dé táì wọn bẹnu kiri ooru ni ń jàgbàdo hànà bí àyà nínú kiri márùwá odidi graduate ẹ wo orílẹ̀-èdè sórílẹ̀-èdè ni. lè anabilada.